update tuntun leléyìí nípa Muyideen charger pẹ̀lú ìyàwó ẹ̀ Ìbùkún versus Pastor Àgbàlá Gabriel. Ẹ̀yin èèyàn, Muyideen máa ti lọ kó gbogbo ọjà kúrò nínú ṣọ́ọ̀pù tán fi owó donation ṣí fún nínú Àgbàlá Gabriel premises. À ń pọ̀rọ̀ ilówè ó láronú. Kódà Muyideen tún kẹ́rù ìyàwó ẹ̀ gan-an mọ́. Ó lágbára. Àwọn àfáà jígí ní àfáà fọlọ́nṣọ́ wọ́n rówó gba ṣọ́ọ̀pù fún Muyideen àmọ́ wọ́n kọ̀ láti rí owó tí wọ́n fi rajà sínú ṣọ́ọ̀pù yẹn fún ọ̀dọ̀ Àgbàlá Gabriel náà tún wá padà lọ láti lọ kó ọjà. Oríṣiríṣi. Mo tún kẹ́yìn èèyàn wa káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí ṣàlàáfíà ni mo bá yín kò lójú ọjọ́ lọ́dọ̀ tiyín. Ọ̀rọ̀ tó ń lọ nípa Muyideen charger pẹ̀lú ìyàwó ẹ̀ Ìbùkún àti Pastor Àgbàlá Gabriel. Àwọn wo gan ló tẹ̀lé Muyideen lọ sínú Àgbàlá Gabriel Church láti lọ kó ọjà kúrò ní ṣọ́ọ̀pù ẹ̀ àti pé bó lọ̀rọ̀ gan ṣe jẹ́ tó fi di pé wọ́n páàkì gbogbo ọjà nínú ṣọ́ọ̀pù Muyideen wọ́n tún kó tìyàwó ẹ̀ náà mọ́lú. Ẹ̀yin èèyàn, àṣé ọ̀rọ̀ Yorùbá kan tó máa sọ pé tó bá pẹ́ tó bá yá àtẹ̀ntókù àtẹ̀ntónù wọ́n padà fojú rinjú wọ́n padà fojú kanra wọn. Àṣé òótọ́ ọ̀rọ̀ ni. Muyideen àti Pastor Àgbàlá Gabriel wọ́n mọ̀ padà fojú rinjú nígbà tí wọ́n lọ kẹ́rù. Báwo wá ló ṣe lọ gan nígbà táwọn méjèèjì fojú rinjú? Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ nínú fọ́nrán Ìyálájé courtroom tó wà bí tí màá gbé wọlé tààjì jọgbọ́n láìpẹ́ yìí. Torí Ìyálájé courtroom ní láti pe Ìbùkún lórí live show láti bá gbọ́ àlàyé bọ́rọ̀ ìṣẹ̀ṣẹ̀lẹ̀ gangan. Báwọn ọlọ́pàá àtàwọn human rights pẹ̀lú àwọn public bí wọ́n ṣe tẹ̀lé Muyideen wá sínú Àgbàlá Gabriel premises láti wá inspect ilé Muyideen láti mọ̀ bóyá ilé yẹn ṣì wà ní normal bí ní condition tí Muyideen fi sílẹ̀ sí tẹ́lẹ̀ àbí nǹkan kan ti yàtọ̀ ń bẹ̀. And then tó fi wá di tí wọ́n padà wá kó gbogbo ọjà nínú ṣọ́ọ̀pù Muyideen lọ sí police station pátápátá. Ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn. Kódà ẹ tún gbọ́ àlàyé nípa ipa tí ìyá Muyideen gan kó. Ǹjẹ́ ìyá Muyideen gan ṣàbíyamọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó Muyideen? Ǹjẹ́ ó tiẹ̀ gbé ìgbésẹ̀ kankan gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ láti bá a lè settle awọ̀ tó fẹ́ wà láàrin Muyideen àti ìyàwó ẹ̀? Ǹjẹ́ àwọn mọ̀lẹ́bí Muyideen gan, àwọn mọ̀lẹ́bí ẹ̀, àwọn tó dúndò bàbá fún, àwọn tó dúndò mọ̀lẹ́bí fún, ǹjẹ́ wọ́n tiẹ̀ gbé ìgbésẹ̀ kankan lórí gbogbo wàhálà tó wà ńlẹ̀ láàrin Muyideen pẹ̀lú ìyàwó ẹ̀ àti Pastor Àgbàlá Gabriel? Ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn, ẹ máa gbọ́ orin ọ̀rọ̀ lẹ́nu Ìbùkún. Ẹ má jẹ́ ń gbà wá lákòókò jù, ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé kájọ gbọ́ gbogbo àlàyé tó ṣe nípa bọ́rọ̀ ṣe lọ, bọ́n ṣe kẹ́rù kó ń ṣọ́ọ̀pù àti pa táwọn mọ̀lẹ́bí Muyideen kó lórí ọ̀rọ̀ ìfọ́nrán yẹn rí. Wọ́n láwọn ọlọ́pàá wá ní Muyideen Àgbàlá Gabriel mà nìyẹn ṣó ò ní lọ kí ni. Wọ́n ló wá jáde síta wọ́n ló ná gbalaja òkè Àgbàlá Gabriel ìyẹn ṣàdúrà fún gẹ́gẹ́ bíi pé òjíṣẹ́ Ọlọ́run ló bá ti pé wọn àgbéyàn gan kí mi gan tí mi ṣe tí mo ti gbà náà bíi tí mo gbà Jésù èmi ó ṣàdúrà fún yẹn normal. Wọ́n ní bó ṣe ṣe pé gbogbo àwọn tí human rights tí wọ́n wá yẹn wọ́n ní àwọn èèyàn tó wà láyé káwọn jẹ́ ká mọ̀ pé òṣèlú wọn kọ́rẹ́ ojú wọn kọ́rẹ́ lọ́wọ́ bíi pé àwọn anybody ṣe mọ̀ bíi pé ẹ̀mọ̀ àánú we no send nǹkan tá a wá ṣe la wá ṣe ẹ̀mọ̀ òun ló nọ́mà ààrẹ ni tí ó rẹ́rìn ààrẹ ni tí ò ní rẹ́rìn ẹni tó bá wojú ṣe ni ó mọ̀ pé bóyá ó ṣe ìfajúro àbí ó ṣò rẹ́rìn ìyẹn àmọ́ ni tí ò ti lára ẹran. Wọ́n nígbà tó yá táwọn ọlọ́pàá dé ṣọ́ọ̀bù wọ́n ní wọn ò mú wárántì dání. Ìbùkún wọn ló tiẹ̀ faraya wọn ló yarí pé láíláí ọjà yìí ìwọ náà mọ̀ pé kì í ṣe tiẹ̀ ò lè gbé lọ wọn lọ yẹn dariwo gan. hello IBK. Ma. Báwo ni ṣe wà? Báwo ni kúrọ̀lẹ́ lọ́dọ̀ yín? Káàsán lọ́dọ̀ tiwa. Yes ma. Pẹ̀lẹ́. Yes ma. Yà mo gbọ́ pé àwọn ọlọ́pàá àwọn kankan wá sọ́dọ̀ yín lónìí. Ǹjẹ́ òjò bá mi ṣàlàyé orí láì ló wà ó kí gbogbo àwọn èèyàn wá mọ kí ló ń ṣẹlẹ̀. Alright ma. Ìgbà tí èmi tẹ̀ ń sùn ní jẹ́mọ̀ mo ti wà stress box so mo wá ń sùn. Mo ṣàrí tí wọ́n dé èmi ò tẹ̀ mọ́ ọlọ́pàá lèmi ọkọ rí tán ni torí ọlọ́pàá yẹn bẹ̀rẹ̀ àti ìgbà tá a lọ sóṣogbo. Máa yẹn ló attend sí wa bẹ̀ láti for statement. Okay, bóyá o ní IPO. So wọ́n ṣàṣẹ wá sọ̀rọ̀. Ó dà pé o ní IPO àbí nǹkan ìṣòro.
so wọ́n ṣáà ní ká lọ sílé pé wọ́n fẹ́ lọ inspect ilé so gbàtàn dẹ̀ lọlé àwọn àti àwọn vocal point human rights àtàwọn tẹ̀blíìtì kan àbí wọ́n ṣáà pọ̀ díẹ̀ wọ́n ṣáà tẹ̀lé wa lọ sílé wọ́n ṣáà tẹ̀lé wọ́n ṣáà inspect wọ́n ń bèèrè ọlọ́pàá ń bèèrè lọ́wọ́ Muyideen pé Muyideen náà tẹ̀lé wọn wọ́n ń bèèrè lọ́wọ́ Muyideen pé kí ni àwọn ṣé bí inú ilé ṣe rí lélẹ̀ nǹkan kó ṣàní so bàtà wa kúrò ní ọ̀rọ̀ tó sọ wípé nǹkan kan bàtà bẹ̀rẹ̀ pé ṣé bí inú ilé ṣe rí ṣé nǹkan kan dín bẹ́ẹ̀ kí ló sọ. ó ní rárá pé bó ṣe wà náà nìyí tó bàtà wa padà wá sí ṣọ́ọ̀bù so wọ́n ṣáà sọ wọ́n ṣe wá sọ wá ní àpé kí ló fẹ́ ṣe báyìí pé ṣọ́ọ̀bù bá ní ẹ pé òun fẹ́ kó ọjà wọ́n á ní àpé bọ̀ notify mi tẹ́lẹ̀ ẹ tó wá pé you can't just come báyẹn náà kékeré sọ pé ẹ fẹ́ kọjá lọ pé èmi ò lè gbà kẹ́ kó ọjà ń bí o ọlọ́pàá yẹn ṣàṣọ̀rọ̀ pé wọ́n ṣàbá sọ̀rọ̀ ìgbà tó yá ló wá ní tó èmi ò mọ nǹkan tí ọlọ́pàá yẹn lọ bá ọ̀gá wọn kan sọ tó wọ́n ṣàṣe gbé fóun àbẹ́ nìyẹn pé kí ni rísì tẹ́mi sọ pé kí Muyideen máa kó ọjà ìpè ṣègbọ́n ló lọ́jà wọ́n wá ní bọ̀sà pé kò yẹ kó rí báyìí kò ń ṣe mú láti jọ́ tó ti lọ ṣó kétà fún méyàn ṣe líìbì pé ṣó ó tiẹ̀ bá pè mí lọ́jọ́ kan ò pè mí ò tiẹ̀ mọ bí mo ṣe live you don't know how I'm doing kò dẹ̀ sọ pé tó rán bí léèrè pé ṣé ìyàwó ẹ̀ ni mo sì jẹ́ ó ní ẹ gbà tó tún dé ṣọ́ọ̀bù náà ó ní ẹ so máa yẹn ṣáà sọ̀rọ̀ pé àpé káwa méjèèjì pé. kí ni ní tí wọ́n ti ní pé kó má kọjá tó o sọ̀rọ̀ délẹ̀. ọjà títí ẹnìkan kọ́ ló wà ń bẹ́ẹ̀. ọjà tiẹ̀ náà wà ń bẹ́ẹ̀. ọjà títí ẹ̀ nìkan kọ́ ló wà ń bẹ́ẹ̀. ọjà títèmi náà wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọjà títèmi náà wà ń bẹ́ẹ̀ torí tó bá dẹ̀ kó ọjà ó máa fẹ́ kó ogun ẹ̀ pọ̀ ni. so nígbà tí ọ̀gá yẹn wá sọ̀rọ̀ pé kí n filẹ̀ pé kí n jẹ́ kó pọ̀ jẹ nígbà tí mo dẹ̀ ti rí pé ó ti ń kó àwọn ọjà títí ìṣe òun ṣe tiẹ̀ mọ́ èmi wá sọ pé kò lè kó lọ gbàtó dẹ̀ ti fẹ́ wá fẹ́ máa di issue lórí pé oníkálukú fẹ́ máa wojú ara wọn ọ́fíìsà yẹn dẹ̀ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé a páàkì everything sínú sack pé àwọn á gbé lọ sọ́dọ̀ àwọn pé kí n wá ètò bá ti wá pé kí n mú rìsíìtì àwọn ọjà tèmi wá pé máa fi wá clear. ṣé òun náà máa mú rìsíìtì ọjà ẹ ti gbọ́ ṣé Muyideen náà máa mú rìsíìtì ọjà tiẹ̀ náà dání. wọn ò sọ fóun bẹ́ẹ̀ o wọ́n ṣàní kí n mú rìsíìtì. mo fẹ́ bèrè pẹ́sàn kan lọ́wọ́ ẹ̀ ìgbà tó ń kó ọjà kílẹ̀tì wòye sọ fún pé tí ẹnìkan ní kó má kó sí tèmi o ṣé kò dájà tiẹ̀ mọ̀ ń bẹ́ẹ̀ ni àbí ṣé kò sọ bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀ ló fẹ́ máa kó lọ. òun gbà tó dẹ̀ fẹ́ máa kó ẹni tí ó máa yẹn wá ní nǹkan tó ṣe máa àwọn náà ti mọ̀ pé ìgbà tó ti ń pín ìkọjà báyẹn pé ó máa fẹ́ kó tọ̀dọ̀ mi mọ́ tiẹ̀. Can you understand? In most kinní náà tó wà lẹ̀ pálí ni gbogbo àwọn ọjà tí ó kù tó fi ṣe sample sí even now èèyàn wọ́n sọ pé kó fi pálí wọ́n ní kó pálí o ó kó pálí pé ara ọjà ẹ̀ náà ni pé kókò pàtó dẹ̀ kó máa ń sọ pé kí n wá sí station èmi wá ń sọ fún pé. ṣé wọ́n ní receipt ọjà tí o rà nítorí o mọ̀ pé ó máa dún ní ogun receipt báyìí ṣé wọ́n ní receipt àwọn ọjà tó rà ó ní gbogbo ẹ̀. ó wà lọ́wọ́ mi o everything is intact gbogbo nǹkan mi wà lọ́wọ́ mi steady. ó lágbára o èmi ṣàrò wípé àwọn àjọ ọlọ́pàá wọ́n ṣàṣe nọ́mà lórí mátà Muyideen àti ìyàwó ẹ̀ tí wọ́n kó gbogbo ọjà nù ṣọ́ọ̀bù wọn lọ because pẹ̀lú gbogbo tíyàwó ìsọ̀kalẹ̀ yìí ó ti wà so glaring wípé kì í ṣe Muyideen nìkan ló lọ́jà tó wà nù ṣọ́ọ̀bù ṣé kò wáyé káwọn ọlọ́pàá ó separate ọjà yẹn
kó tó di pé wọ́n á máa kó ti Muyideen lọ àbí ṣé wọ́n fẹ́ lò ó láti fi dá ìyàwó lágara kó bà lè kó tẹ̀lé Muyideen ní because kò yé mi ọ̀rọ̀ yìí ó lágbára ó fẹ́ máa dojúrú bákan kọ́lọ́n kó ṣàánú wa ni kó mọ̀ jẹ́ kéèyàn ó ṣìyàn. Now to the matter pé kí tẹ̀ nípa táwọn mọ̀lẹ́bí Muyideen kó lórí ọ̀rọ̀ ìgbéyàwó Muyideen àti ìyàwó ẹ̀ ẹ jẹ́ máa gbọ́rọ̀ lọ lẹ́nu Ìbùkún. èmi wá ń sọ fún wọn nígbà tí àwa dúró síta mo wá sọ fún wọn pé nígbà tí àwa fẹ́ ṣe wedding family mi àti Muyideen ta fẹ́ ṣe wedding human rights vocal point yìí àti àwọn tẹ̀blíkì tó dúró síbí báyìí ibo lẹ wà ńgbà tá a ṣe wedding ẹ bá wa lọ registry ẹ lọ bì kankan àmọ́ yín rí àṣẹ anything how come tó yẹ pé ẹ fi máa wá tẹ̀lé wá pé ẹ fẹ́ wá ṣe nǹkan báyìí pé ẹ fẹ́ wá kẹ́rù mo ní bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìdájọ́ Ọlọ́run lèmi dúró lé lórí o mo dúró de ìdájọ́ Ọlọ́run gidi gan ní kíkorò ní líle mo ní ṣùgbọ́n ọkàn bẹ̀rù Ọlọ́run mo nítorí tí ìdájọ́ Ọlọ́run bá dé lójijì yìí tí ó faragbá nu mo ní àfi tó bá jẹ́ pé ẹ wà ńbẹ̀ tí ọ̀rọ̀ wedding ṣẹlẹ̀ tó yẹ pé ẹ wá Bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú ká fi eléyìí tó jẹ́ ìdí ọ̀rọ̀ ká fi múlẹ̀ make any findings ṣe anything ṣé wọ́n pè mí rí àbọ̀ sọ fún mi pé ìyàwó even ìyá Muyideen gangan fúnra ara wọn tí máa pè wọ́n ṣé kí ni response wọn máa fún mi lórí fóònù wá court fún ọmọ mi létí ṣàbíamọ nìyẹn ni. ṣé ìyá kì í ṣàbíamọ náà máa ti conclude kì í ṣàbíamọ máa ti sọ bẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ òun bínú ni má bínú tán ní sùúrù. ṣé mo fẹ́ bèrè question lọ́wọ́ ẹ̀ ṣé mọ́mí Muyideen nígbà tí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ rí ìbéèrè tí má bèrè ni kò dáhùn ṣé wọ́n pè ẹ́ rí. wọn ò pè mí o even gan gbà tí ọmọ wọn mú fóònù mi lọ because he went with my phone ó yọ síìmù títì ẹ̀ ó yọ sórí fóònù tèmi tó ń lò mo ní láti bí báwọn ṣe ń sọ bóyá mo kọ nọ́mbà wọn sínú jọ́tà kan mo ní láti fi fóònù ẹnìkan pè wọ́n mo dẹ̀ ṣàlàyé bọ́rọ̀ ṣe wọ́n ní kí ni mo bá wọn sọ pé kí n má bá wọn sọ ẹni sí pé pé kò kan àwọn náà nìyẹn wọ́n dẹ̀ cut phone even mo tún fa another person's line pè wọ́n ò gbé ìjọ tí mo wá pè wọ́n rìn green sí wọn ò gbé títí dàrẹ wọn pè mí o wọn pè mí rárá kò sí kankan náà wọn fámìlì wọn kankan tó pè wọn ò lè má pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí wọn lè má pè ní gbogbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà sí Muyideen wọn lè má pè tọ́ dẹ̀ máa bẹ̀ mí pé ẹni sì tó bá ṣe kí n máa bá wọn faradà o pé kí n jọ o pé mo kú tọ́jú ẹ o ìní kankan tán a máa sọ. even nígbà tí ọ̀rọ̀ tó lòun ṣubú ọ̀nà ṣubú ṣẹlẹ̀ tí wọ́n pè mí lọ́bẹ̀rẹ̀ ṣáàdúrà fún mi pé mi mọ̀ pé suddenly pé àwọn náà kan lè change. ọmọ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sí wípé ìyá Muyideen wípé kò pè ẹ́ rí pé wọ́n dẹ̀ pè láṣàlàyé gbogbo nǹkan ṣe ń rè mo mọ̀ pé Muyideen tún ní rẹpẹ́ gbọ̀n àwọn méjì kan wá sọ́dọ̀ Àgbàlá kan nígbà tí wọ́n kọ́lé fún Muyideen yẹn èwo nínú bóyá ẹ̀gbọ́n àbábùrò ẹ̀ ta ló pè ẹ́ tó ti ẹ̀bẹ̀rẹ̀ àláfẹ́ pé bó ṣe ń ṣẹlẹ̀ bí bá ṣe fẹ́ parí ẹ̀ ṣojú anybody. kò sí ọ̀kan nínú wọn tí ó pè mí gbọ̀ngbà tó lóun ṣe léṣe lẹ́sẹ̀ ọ̀nkù Sodiq ìyẹn tó jábù rẹ̀ àwọn náà ni wọ́n máa ń pè mí ṣáṣáṣá ń gbà ẹ̀ pé báwo ni irú gbogbo àwọn nǹkan tó bá ṣe gan wọ́n máa ń bẹ̀ mí pé kí n máa fi dáhùn pé kí n má rò wẹ̀ pé kí n jọ kíní kan oríṣiríṣi dẹ́ ìjọ kan wà tí mo pe nọ́mbà tí ẹnìkan gbé tó bẹ́ni ẹ ṣe wá gbé mo wá ní kàn jọ pé kán bá ń gbé fún ẹni tó ní fóònù wọ́n bá ní àpé ẹni ẹ yọ síìmù ẹ̀ sórí fóònù àwọn ni wọ́n wá ní ṣé ìyàwó àwọn nìyẹn ìyàwó Muyideen mo wá ní bẹ́ẹ̀ ní sà wọ́n wá ní àpé mo lè má mú àwọn pé ṣùgbọ́n àbúrò dáàdì ẹ̀ làwọn jẹ́ wípé ọ̀dọ̀ àwọn ló wà nígbà yẹn. bàbá onílìmíìkì yẹn tó jọ sọ̀rọ̀ òkè mo ń gbọ́rọ̀. so gbà tí
mo ṣáà sọ̀rọ̀ pé báyìí wọ́n wá béèrè lọ́wọ́ mi pé ṣé Muyideen save ní Àgbàlá pé táwọn bá tiẹ̀ wá bá Àgbàlá pé táwọn bá yanjú ọ̀rọ̀ pé ṣé kò ní sí ewu fún bẹ́ẹ̀. Mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sí ewu fún bẹ́ẹ̀. Mo ní kò sí ewu, wọ́n nìkan tí ń bá sọ ni àwọn á gbọ́ pé kò sí ewu. Òun náà wá bá mi sọ̀rọ̀. Dáàdì yẹn ṣáà padà bá sọ pé kí n máa wò pé kí n fọkàn mi balẹ̀ pé àwọn á pè mí. Tó bá tún di bóyá bíi 2 days after, tí máa tún pe máa yẹn tó wọ́n fún mi nọ́mbà wọn kì í máa pa wọn. Tí máa tún pé wọ́n láwọn á pè mí, wọ́n á pè mí náà kọ̀ọ̀kan kọ̀ báyìí. Ó ga o ọ̀rọ̀ Muyideen àti ìyàwó ẹ̀ Ìbùkún ọ̀rọ̀ tí wọ́n yìí ó lágbára gidi gan. Àmọ́ ẹ̀yin èèyàn irú ìgbéyàwó wo gan la lè pè é ìgbéyàwó Muyideen àti ìyàwó ẹ̀ yìí ṣé ìgbéyàwó náà sì lélẹ̀ ìyàwó rẹ̀ kò mẹ́bí kankan kò mara kankan ìyá mọ̀lélẹ̀ ìyá ti gbowó lọ́wọ́ àwọn àáfàá ìyá ò lè sòdodo mọ́ ọ̀rọ̀ délẹ̀ báyìí ìyàwó ò réyàn kankan dojúkọ pé kò ń tiẹ̀ fẹ́ jọ́sùn kan bóun parí ìjà pẹ̀lú ọkọ òun ó lágbára. Àmọ́ ẹ̀yin èèyàn at this junction ìmọ̀ràn tèmi kàn ní fún ìyàwó Muyideen kojú wípé kó search conscience ẹ̀ dáadáa. Is she ready to stay with Muyideen or she want to go? Kó tètè mọ nǹkan tó fẹ́ fìgbésí ayé ẹ̀ ṣe lákòókò báyìí láàárọ̀ ọjọ́ torí ibi tí Muyideen bọ́rọ̀ yìí lọ àánú ẹ̀ ṣe mí níbi tí Muyideen bọ́rọ̀ yìí lọ. Kó má ṣe pé at the end of the day Muyideen ó padà já sí kọ́tà tò ní. Kí obìnrin tètè mọ tí ó fìgbésí ayé rẹ̀ ṣe kó bá ṣe pé ó fẹ́ walk away ni kó tètè walk away báyìí tó bá ṣe pé ó fẹ́ dúró ni kó wọ́n á mọ̀ ṣe bá a parí ìjà pẹ̀lú Muyideen but as it is èmi ò lérò wípé ìgbéyàwó pẹ̀lú Muyideen èmi ò rò wípé opinion tèmi ni o èmi ò rò wípé ìgbéyàwó ilé work mọ́ láàrin àwọn méjèèjì ká mọ̀ wulẹ̀ tanra wa torí ẹ̀sìn lélẹ́yìí ẹ̀sìn ti pín wọn yà already and as it is èmi ò rò pé Muyideen lè padà sínú Àgbàlá Gabriel ìyàwó sì rí kò lè kó nínú Àgbàlá Gabriel church nígbà ṣe pé ibi tó ti ń lọ church ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn àṣà lè sọ wípé torí pé ó fẹ́ Muyideen kó má lọ sí church tó ń lọ tẹ́lẹ̀ ṣẹ́jọ́ òsùn ni wá padà ní mọ́ wáyé wípé ẹjọ́ pé Àgbàlá ń ṣe kinní kan pẹ̀lú ìyàwó òun àbí anything so ó bẹ́tà kí kálukú wulẹ̀ pín gàrí wọn lọ́tọ̀ọ̀tọ̀. Kí ni ìmọ̀ràn tẹ́yin èèyàn wá ní fún ìyàwó Muyideen lórí mátà tó wà ńlẹ̀ ẹ máa jù sí comment section and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí àgbẹ̀yìn lórí page wa from there ẹ tún máa enjoy àwọn updates wa tá a bá ṣe ń gbé wá lóríṣiríṣi mi àti yín àtúnfojú rìn jù láìpẹ́ ó dàbọ̀.